Olúwayẹmísí ti lé lọ́dún o. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. Ọdún tó mú ọdún ọlá, ọdún owó, ọdún àṣeyọrí lágbára Ọlọ́run ọba. Yéwándé o. Onínúure ọlọ́kan ire. Adọ́gbàdélẹ̀ máa kù síbì kan. Ó dúdú bíi kóró òsín. Eyín fún jọ̀wọ́ o, eyín mẹ́nugun. Àṣeyí ṣàmọ́dún o. Yéwándé àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. Olúyẹmísí yọ̀ lókèrè, ìràwọ̀ yọ̀ lókè. Olúyẹmísí yọ̀ lókèrè, ìràwọ̀ yọ̀ lókè. Ẹ bá ń kí Yéwándé òye. Ẹ bá ń kí Yẹmísí òwa. Ẹ bá ń kí Yéwándé òye. Ẹ bá ń kí Yẹmísí òwa. Ọmọ Adégbẹ̀san ti sọdún o, ẹ bá ń kí Yéwándé. Afẹ́fẹ́ lẹ́lẹ́ kó máa gbóhùn mi ròkun. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kó máa gbóhùn mi rọ̀ṣà. Ọláyẹmí o, mo làwọn ire lóde tó ní orí mi àfire. Olúwayẹmísí o, ọdọọdún ló máa wà lágbára Ọlọ́run wọn borí ẹ oníburú. Oníwáyé wà wòrán oníwáyé aláyé. Ọdún tó mú ọdún owó, ọdún ọlá, ọdún àṣeyọrí lágbára Ọlọ́run ọba. Kí o gbọ́ bí olúgbó ti ń gbọ́ o. Àní pẹ́pẹ́ lòun ti lára o. Kó o máa bẹ̀ bí ẹni ìbẹ̀sùn àtẹ́lẹsẹ̀ abẹ̀náwó. Kórí ẹjẹ́ olólẹ̀ yìí pẹ́ o. Yéwándé àṣàtì kì í mú yọ kó o máa dùn o. Èpò sì ní mọ́ yìí kòkòrò láíláí. Ilé ayé rẹ̀ oníkoro bó ti ń forí. Òkè là ń ké erin, òkè là ń ké fọ̀n. Òkè òkè sálà máa ń jọmọ rí odò. Ibi gíga láyé ẹ lágbára Ọlọ́run ọba. O ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. O ò ní rí gbèsònù bí o ṣe bí ọmọ. Ìwòyí àmọ́dún ìgbà alẹ́ rẹ̀ léni. Àwọlé rẹ̀ léni. Ọmọlé rẹ̀ léni. O ò ní sìnrìn o. Níjọ́ tẹ́bí bá ń palẹ̀ ò ní sí nílé. Níjọ́ tẹ́bí bá ń pọ̀nà onírìn lọ́nà. Ayé rẹ̀ ìgbà rẹ̀ onípolúkúrúmuṣu. Ìgbà rẹ̀ tí ń dùn yí Ọlọ́run ọba oníjọ́ kan gbogbo. Ìtura o. Yéwándé ìtura lẹja ń gbẹ́nu omi. Ìtura ni kó o máa fi lólé ayé ẹ lágbára Ọlọ́run ọba. Ìtura o. Ìtura lọ̀gẹ̀dẹ̀ ń gbé sí odò o. Ìtura ni kó máa fi lólé ayé ẹ. Ọ̀gẹ̀dẹ̀ kó ìgbé sí odò kó yàgàn. Oníyàgàn wo? Oníyàgàn ọmọ o. Oníyàgàn àlàáfíà. Oníyàgàn ohun rere lágbára Ọlọ́run ọba. Àkúrú yẹjọ́ o. Yéwándé máa jẹ̀mí ní gbèdébẹ̀jọ. Eyín fún jọ̀wọ́ eyín mẹ́nugun o. Obìnrin tí gbogbo ọkùnrin kò lọ́nà tọ́yọ̀ wọ́n ṣẹ́. Wọ́n wá pé tèmi ni ó gbà, tèmi ni ó mú. Jẹ́ kí n ṣe wéréwéré o. Kí n ṣe wàràwàrà. Kí n bá ẹ délu àwọn bàbá tiẹ̀ gangan. Ìjẹ̀bú rèé ọmọ èrè nìwà. Ọ̀sọ̀ ṣàṣà nílé bàbá rẹ̀. Ọmọ Adégbẹ̀san o. Ọmọ òsínwọ̀n rẹ̀. Ọmọ ògbìnlẹ̀ gboko o. Ogbò kan tó tún gbàlà. Ọmọ eléṣinṣin. Ọmọ eléṣinṣin ọgọ́fọ̀ yẹbẹyẹbẹ. Ọmọ òyìnbó òkè. Gbélé jagun lẹ́kọ̀ọ́. Yẹjẹ ọmọ àfijù Jẹ̀bú tí fọkọ ẹja pè náà. Ó ní bóun bá rọjà bu, bóun bá tọ̀kù dé. Òun àfọkọ tòun jẹ gangan nílé Rẹ́mọ. Ọmọ Alágẹmọ 16. Ọmọ Alágẹmọ Ògúnwọ̀yọ.
oògùn wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ alágẹmọ bíi jó wọn ná irọ́ bàbá rẹ̀ gangan ní kó náwó dọ́là kéèbó tó dé èbó bá dẹ́kọ̀ olówó dọ́là ń pọ̀ sí i òòṣà òkè jẹ́ńlá bí onílé yìí ni wọ́n fi máa ń sọ wípé o kékeré ìjẹ̀bú owó àgbà ìjẹ̀bú owó dúdú ìjẹ̀bú owó gbogbo ìjẹ̀bú tí mo mọ̀ ló lówó lọ́wọ́ ọmọ rẹ̀ yẹ kéròkò kórókò tán ẹ̀yẹ mọ̀ ti lọ ọmọ ìtúbẹ̀ nílé o ìtúbẹ̀ nílé kò má sọ bẹ́ẹ̀ ọmọ ẹni dúdú tí ń bẹ nílé o mọ̀ bẹ́ẹ̀ ṣe pupa tó mọ̀ bẹ́ẹ̀ ṣe ò sí nílé ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ o ọ̀yọ̀yọ̀ mọ́ yọ̀ mọ́ ọ̀yọ̀yọ̀ mọ́ yọ̀ mọ́ òun tí ṣe ni ò lè pa ni bó o kéré oko délé o Dubai sá ló ti ṣiṣẹ́ ajé o ọ̀rẹ́ bí ọmọ ọ̀yá sàníyàn o Olúwayẹmísí lágbára Ọlọ́run ọba wa kéré oko délé mo dúpẹ́ o mo dúpẹ́ gbogbo ìgbà olùbádámọ̀ràn mi bí wọ́n bá níta níkọrin ewì sí ọ létí mọ̀ ń pẹ́ Ọláyẹmí ọmọ Elédùmarè ni ọmọ Ìjẹ̀bú ni ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ o.